ọ̀nà tí Tinubu gbà wọlé ni mò ń pè níjà, kì í ṣe nítorí pé wọ́n kéde ẹ̀ bí ààrẹ Peter Obi. Olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú Labour Party Peter Obi ti sọ pé gbogbo bí ètò ìdìbò ààrẹ àti tàwọn aṣòfin tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí ṣe lọ tó fi di pé wọ́n kéde olùdíje ẹgbẹ́ APC Aṣíwájú Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìbò náà lòun ń pè níjà, kì í ṣe bí wọ́n ṣe kéde ẹnìkan tàbí ìdí tó fi rí bẹ́ẹ̀. Ó ní òun kò ní ìkùnsínú pẹ̀lú ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde ọ̀hún. Láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 13 oṣù kẹta ọdún yìí ló sọ̀rọ̀ yìí lórí tẹlifíṣàn Arise. Ó ní mi ò níjà bó ti wù kó mọ pẹ̀lú Tinubu, èèyàn kan tí mo mú ní pàtàkì gẹ́gẹ́ bí ọmọ ìyá tí mo sì rí bí bàbá ni. Ọ̀nà tí àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC gbà kéde ẹ̀ bí ààrẹ tuntun lèmi kàn ń pè níjà pé mo fẹ́ mọ̀, mi ò ní nǹkan kan lọ́kàn sí bí wọ́n ṣe kéde ẹ̀ bí ààrẹ tuntun. Látìgbà tí àjọ INEC ti kéde Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìbò ààrẹ oṣù kejì ọdún yìí ní Alhaji Atiku Abubakar àti Peter Obi ti gba ilé ẹjọ́ lọ pé ètò ìdìbò ọ̀hún lọ́wọ́ kan ìrú nínú, tí kálukú wọn sì ń pariwo pé àwọn nípò náà tọ́ sí. Obi ti wá ké sí àjọ elétò ìdìbò INEC láti jígìrì sí ríran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ àti láti dúró re pẹ̀lú orúkọ rere ni. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà tuntun ló jẹ wá lógún, ẹ gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tó bá tọ́, a gbọ́dọ̀ ṣètò ìjọba àwarawa tí yóò mú káwọn èèyàn mọ ẹ̀tọ́ wọn àti gbogbo nǹkan tí ìṣèjọba dálé lórí. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ yìí dúró lórí pé fún wọn láti máa pe èèyàn kan ní ọlọ́lá jùlọ, gbogbo ọ̀nà tírú ẹni bẹ́ẹ̀ gbà tó fi dépò ọ̀hún ló gbọ́dọ̀ dáa, tí kò sì ní awúrúju kankan nínú. Bákan náà ni Obi tún sọ fún INEC pé kí wọ́n jẹ́ kí ọwọ́ wọn mọ́, kí wọ́n sì fara wọn sílẹ̀ fáwọn èèyàn láti yẹ̀ wọ́n wò níwọ̀n ìgbà tó jẹ́ pé ilé iṣẹ́ ìjọba tí wọ́n ń fowó orí àwọn aráàlú ṣàkóso ẹ̀ ni. Obi tún rọ̀ wọ́n láti kó àwọn ohun èlò tí wọ́n lò lásìkò ìbò sílẹ̀ fóun láti yẹ̀ wò gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe fààyè ẹ̀ sílẹ̀. Ó ní èmi ò tiẹ̀ fẹ́ mọ ẹni tí wọ́n ló wọlé, gbogbo ọ̀nà tí wọ́n gbà tó fi di pé wọ́n kéde ẹni tó wọlé lohun tí mò ń béèrè fún tí mo fẹ́ mọ̀, láì jẹ́ pé wọ́n ṣe ohun tí mo wí yìí, gbogbo rádaràda àti ìwà màgòmágó tó wáyé lásìkò ìbò yẹn kò lè tán nílẹ̀ láéláé. Ọ̀nà tí èèyàn gbà dépò ní tèmi, ìyẹn ṣe pàtàkì ju ohun tí wọ́n ń gbé ṣe nínú ilé ìjọba wọn lọ. Tẹ́ ò bá gbàgbé, láàárọ̀ kùtùkùtù ọjọ́rú Wednesday ọjọ́ 1 oṣù kẹta ọdún yìí ni alága àjọ elétò ìdìbò ilẹ̀ wa ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu kéde Aṣíwájú Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ààrẹ tuntun lẹ́yìn tí wọ́n ti ní ìbò ẹ̀ tẹ̀wọ̀n ju tàwọn ojúgbà ẹlẹ́gbẹ́ PDP Alhaji Atiku Abubakar àti Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour lọ.